bá ti ń pẹrẹ yín ọba ẹrú ni Lámúrúdù ó wá láti Mọ́kà òun ló bí Oòduà òòṣà ló wà ní gbogbo Mọ́kà òòṣà ló ń gbé bọ̀ Aláké akọ̀wé Ọ̀ṣìnlẹ̀ ó sọ fún Ọ̀ṣìnlẹ̀ pé wọ́n ti fóun ní agbára Ọ̀ṣìnlẹ̀ níbo ṣé bá ní kò lọ gbọ́ ohun tí mo fẹ́ bi ẹ́ léèrè ṣé ẹni tó fún yẹn ńlẹ̀ ló nílẹ̀ ni àbẹ̀ni afúnlẹ̀ ìtumọ̀ tán fi ń jẹ́ Ọ̀nílẹ̀ of Ilé-Ifẹ̀ Ọ̀nílẹ̀ kì í ṣe ẹranko. Aláǹgèrè. ṣé ọmọ Ẹ̀gbá. ẹ ń ṣọmọ Ẹ̀gbá. ọmọ Abẹ́òkúta ni. ọmọ Abẹ́òkúta ni. lọ́nà wo ó wà ní Ẹ̀gbá ké ibẹ̀ lọ́lájú ti ṣẹ̀. onírìn àjò ni mí ọdún kẹrin àti mo ti wọ Abẹ́òkúta rẹ̀ tàbí ìyá ni mí olùmọ́kàlẹ́ 12. mo ṣe lẹ́kṣọ́rà ní Mọ̀dínà lọ́dún 2. bàbá ìpìlẹ̀ wa Ifá ni tábà léèyàn ṣe tẹ́ríbíà kílì yẹn ó wọ gbódù òǹsù ó jáde ń gbó ló ń jẹ́ ṣéwù ògbó ni ògbó ṣẹ̀ṣẹ̀ ṣáàbí ọmọ Iléṣà ni ẹ kí ló dé tó wọlé. àtàgbà àtọmọdé kájọ máa gbé tó yó. ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí ẹ á wà pẹ̀lú bàbá kan nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́ ló fẹ́ jẹ́ ká dọ́dọ̀ bàbá yìí bí wọ́n ṣe wá jẹ́ àgbàlagbà tó ojúlówó ọmọ Ẹ̀gbá ni wọ́n. mi ò ń ṣe ọmọ Ẹ̀gbá. ẹ ń ṣọmọ Ẹ̀gbá. ọmọ Abẹ́òkúta ni. ẹ kì í ṣọmọ Ẹ̀gbá. mi ò bẹ́ gbà tán. ẹ bẹ́ gbà tán. èdè 71 ló wà l'Abẹ́òkúta. mò ń bọ̀ sá ìran 101. mò ń bọ̀. kò sí Ẹ̀gbá nù ẹ. ẹ ń ṣọmọ Ẹ̀gbá ọmọ Abẹ́òkúta ni lọ́nà wo ṣ'Abẹ́òkúta náà kọ́ l'Ẹ̀gbá ni. Abẹ́òkúta kọ́ l'Ẹ̀gbá. èwo wà ní Ẹ̀gbá ké ibẹ̀ lọ́lájú ti ṣẹ̀ ṣọmọ Ẹ̀gbá. wọ́n ṣì mi ò pé kò s'Ẹ̀gbá o. Àgùrà mi nígbàgùrà náà Ìbàdàn ni mí ń bẹ. ṣé gbàgùrà ò ń ṣẹ̀gbá ni. ò ń ṣẹ̀gbá. kí wàá ní gbàgùrà. ìgbà irun mọ́lẹ̀. lọ́nà wo nìyẹn bóyá kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wa o àlàyé tẹ́ ń sọ yóò yé mi. Ẹ̀gbá wọ́n wá láti ilẹ̀ Tápà Ògùn ló lé wọn wá Ògùn lé wọn bọ̀ Ògùn Tápà wọ́n dé Ọ̀wàwà létí Ìpẹ̀rù wọ́n bá dúró síbẹ̀ gbàtàrà tù wọ́n wọ́n fẹ́ gbógun ti Ìpẹ̀rù ìṣẹ̀dálẹ̀ Ìjẹ̀bú. àwọn Ìpẹ̀rù bá ránṣẹ́ sí Olúnlọ́yọ̀ ǹjẹ́ mẹ́ni tó ń jẹ́ Olúnlọ́yọ̀ ọmọ Baṣọ̀run Gáà tí wọ́n dì mọ́pò tí wọ́n rẹ́rìn. nígbà tí wọ́n mú bàbá wọ́n gbé wá sí Ìbàdàn òun ló jẹ́ kí Ìbàdàn ó di ńlá lónìí. ọ̀díngbò dàgbà ogun ló ń jàtà. àwọn Ìpẹ̀rù bá ránṣẹ́ sí òde kí ló dé ó ní àwọn kan ló wà lẹ́gbẹ̀ẹ́ àwọn yìí wọ́n tún fẹ́ gbógun tì wọ́n ti gba Ọ̀wàwà ó yá aṣàdéhùn ló bá ṣíkú fáwọn Ẹ̀gbá ń bọ̀ ọwọ́ tó lẹ̀ máa mọ́ ọwọ́ tó Ẹ̀gbá ẹbẹ̀ ń gbọ́dọ̀ ń pé dúró dè mí ń bọ́ ṣòkòtò Ẹ̀gbá ń sá lọ a fi kójú yọjú Ẹ̀gbá a fi pọ́npọ́jú yọjú Kétu. sísá tí wọ́n sá wá wọn ò lórílẹ̀ l'Abẹ́òkúta ọ̀dọ̀ Ọ̀ṣìnlẹ̀ òun ni wọ́n wà torí wọ́n ti ń kó wọn lẹ́rú bọ̀ Aláàfin ti ń kó wọn lẹ́rú bọ̀ nígbà tí wọ́n sá wá. ọ̀dọ̀ ta ló ń sá wá. Ọ̀ṣìnlẹ̀ Òkè Ọ̀nà ni wọ́n ṣe wọ Abẹ́òkúta nìyẹn kí ló wá dé tán lóníkálukú ń lọ gun Ẹ̀gbá òun ni pé Abẹ́òkúta ti jáde ní 1400 after 400 years òyìnbó ṣe wà ní 1803 wọn ò rí bí tó sí wọn padà ìgbà tó di 1836 wọ́n tún padà wá ọ̀dọ̀ ọba Ọ̀ṣìnlẹ̀
wọ́n rí karòǹwí ọ̀ṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ń jẹ́ karòǹwí Aláké akọ̀wé ọ̀ṣẹ̀lẹ̀ Aláké akọ̀wé ọ̀ṣẹ̀lẹ̀ nígbà yẹn kò tí ì dọ̀bà bàtàwọn òyìnbó dé náà ni àwọn tí wọ́n rán wọn wá ohun tí wọ́n rán wọn wá ṣe ta lè máa rán tẹ̀lé wa tó máa lọ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ lọ́ṣẹ̀lẹ̀ ní ìwọ tó ń bá wọn sọ̀rọ̀ yẹn tẹ̀lé wọn. talent tó wá ń bá wọn sọ̀rọ̀ yẹn. akọ̀wé ọ̀ṣẹ̀lẹ̀ Aláké gbọ́dọ̀hún wọn là ń fẹ́ máa rẹrú. níbo ń tiẹ̀ ó lẹ́gbà kó dárúkọ Abẹ́òkúta wọ́n wá fún ní Egba Empire ẹ lọ́wọ́ pa Adétòrò Africa Secondary School ẹ bá tán yín bẹ́ẹ̀. bó nìyẹn wà. ìwé lọ sí láìbírì wà rí ìwé yẹn bẹ́ẹ̀ ó yẹ ti pẹ́ African Secondary School another wáyé kílẹ̀. nígbà tí ó dé ó sọ fún ọ̀ṣẹ̀lẹ̀ pé wọ́n ti fóun ní agbára ọ̀ṣẹ̀lẹ̀ níbo ṣé bá a ní kò lọ gbọ́ ohun tí wọ́n wí wá ní ibi àdìjọ́ ń fà Balógun Ìbàràpá dé àyíkọ́ndú ṣe kó ní àyíkọ́ndú ẹ má gbàgbé pé 1836 náà tún padà wá jẹ́dẹ̀ mọ̀ pé àwọn ọba wọn bẹ̀rù Balógun ọ̀ṣẹ̀lẹ̀ bá ní wá gbọ́ àrùn wí ó ní àti fóun lágbára kò lè lo agbára yẹn bí o a ní ó lọ gbọ́n tí wọ́n wíwá ni kí ló ti lọ gbà kínú àyíkọ́ndú ṣe kó ní bá ní ṣé báàlà ni kò tẹ̀lé wọn lọ ń gbọ́ ìyẹn bá jà ṣé ẹ fẹ́ sọ pé kì í ṣara wa mọ́ ni tí ẹ bá ní kì í ṣara wa èmi ò ní kọ́ bọ́ sínú ilé mi kó lọ lo agbára tán fún ẹ Ìbàràpá Akéla wà Aláké ò lẹ́sẹ̀ bàtà kan bẹ́ẹ̀ Balógun Ìbàràpá lónìí ọtí ẹ gbogbo ohun tó ń jẹ́ Aké yẹn àwọn Ìbàràpá lónìí àwọn Ìjàyè Ìbàràpá ní Ìjàyè Ìjàyè Kúkúdì Ìjàyè Kúnmí Ìjàyè Òbíntí mẹ́ta náà ni. nàbà wà mẹ nàbà yìí kẹ bọ́ sínú ilé mi kó lọ máa lọ agbára ńgbà tó débẹ̀ kò rẹ́ni wá ṣe fún ní nǹkan kan ṣé ẹ mọ̀ pé iye wa odò ló ń jẹ́ bẹ́ẹ̀ òun dẹ̀ lọ gba Egba Empire wa àbí ló bá sọ wọ́n di Ẹ̀gbádò náà fi ń jẹ́ Ẹ̀gbádò àwọn ló tà fáwọn òyìnbó ó ní iye wa lónìí àwọn ní tíṣà lọ́ọ̀yà journalist accountant bàbá ẹni tó wà lórí ọba nísìn wọ́n mú bàbá ẹ̀ lẹ́rú lọ sí London àwọn ni wọ́n ń dè mọ́lẹ̀ pẹ̀lú ṣéènì ní Badagry. ọba wo lẹ ń sọ yẹn. ọba Alárò Olúgbùlé ọyẹ 2005 lára àwọn padà fún wa nù kọmitì yẹn Ọbásanjọ́ wà ń bẹ àwọn èèyàn àṣà wọn wà ń bẹ cultural center láti ṣe 2005 àwa lọ gbé ọba ìjọ wọn ṣètìlẹ alákẹ́tù ṣe mọ ebi kẹtù ṣọmọ yẹn ó ní ìṣọmọ yà wọn. Ọbásanjọ́ sọ pé látọ̀ wọn ń ṣọmọ Ẹ̀gbá o. Èdè 71 ló wà l'Abẹ́òkúta ràn wá ló ràn kò sẹ́gbà náà. èdè 71 báwo lè dè tó wà l'Abẹ́òkúta ṣe jẹ́ 71. ìran tó wà l'Abẹ́òkúta pọ̀ ìwọ lọ wo ọba Gbàgùrà ìlú mélòó wà lábẹ́ ọba Gbàgùrà 19. Ìbàdàn wà l'Abẹ́òkúta
Òjé wà l'Abẹ́òkúta, Ìkẹyẹ wà l'Abẹ́òkúta, Ọjọ́ wà l'Abẹ́òkúta, Ìká wà l'Abẹ́òkúta, ìlú mọ́kàndínlógún lábẹ́ Gbàgùrà. Gbàgùrà kó 2/3 l'Abẹ́òkúta. Ọ̀ṣìnlẹ̀ ọba ni, ọba Gbàgùrà ọba ni, Olówu ọba ni, Oníbàárà ọba ni. So ńgbà tó sì jẹ́ pé Aláké lọ gba Ẹ̀gbá empire wá, ṣó ti yé yín? Ṣé ẹ mọ̀ pé ńgbà yẹn kó gbogbo àwọn ọba sábẹ́ àwọn òyìnbó, wọ́n ń san sálárì fún wọn. Ọba kan gbọ́dọ̀ wà lábẹ́ ọba kan. Aláǹkéré. Lísàbí ọmọ Iléṣà ni, ọmọ Iléṣà ni, ogun ló jà l'Abẹ́òkúta, ọjà àgbò ló dé sí. Nígbà tó wáyá ló wá dàrú lẹ̀ Ọ̀wẹ̀. Bàbá ń jọ lè fẹ́ gbà, níjọ́ náà fẹ́ gbà, ọ̀nà fẹ́ gbà, níjọ́ tó náà fẹ́ gbà rohùn. Ó ní gbogbo àwọn tó ń gbà ṣàkọọ́lẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ kan bẹ̀ sí pa wọ́n. Olúwọlé Àgbòjọjọ òun lọ gá àwọn tó ń gbà ṣàkọọ́lẹ̀. Aláàfin gbà ṣàkọọ́lẹ̀ dé Sierra Leone. Aláàfin ẹjẹǹtì òyìnbó ni, òun ló kọ́kọ́ gba Ọ̀yọ́ empire. Abẹ́mọ̀ empire méjìlá ní lọ́dọ̀ wa mi wẹ̀sẹ̀, Ọ̀yọ́ empire, Ẹ̀gbá empire. Ẹ̀sẹ̀ àgbọ̀ yẹn kí ló dé tó wọlé? Lísàbí ìgbà tó bẹ̀rẹ̀ ogun yẹn, ìgbà alágbára bẹ́ẹ̀ náà máa fi ń bọ̀lù náà wá dẹ́fà olùdáhùn faramọ́ náà wá mú lọ wọ́n sọ ṣé ní mọ́lá. Ó wá ń tógun bá ti dé o, ẹ wá fa ṣé ni. Ìgbà Lísàbí ságbọ̀ bẹ́ẹ̀ ló wọlé sí. Ìgbà tó wọlé làwọn èèyàn lọ ta wọ́n mẹ́, wọ́n wá lọ tọ̀ wọ́n. Ń bò lọ ẹbí ẹ̀ Lísàbí. Ọjà àgbò ló dé sí, àwọn ọmọ Olúfakùn lọ́jà àgbò lọ́bẹ̀rẹ̀ àwárí. Ó tó ń poro, ọmọ ìyá ó tó ń poro ló ń fà, wọ́n fi ń jagun ni. Ọ̀hìn eégún gbòógì wọ́n fi ń jagun ni. Olójúgbò lókè òwú wọ́n fi ń jagun, àwọn bàbá wa fi ń jagun. Níjọ́ tí Buhari ti pé ọdún 7 láti bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀ kí ni? Láti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ owó ọ̀dọ̀ oúnjẹ. Ìjọba ti máa ṣe iṣẹ́ ẹ̀dá nìyẹn. Wọ́n máa ti ṣọ́ọ̀ṣì pa, wọ́n máa ti mọ́ṣáláṣí pa, wọ́n máa ti iléèwé pa. Ẹ̀sà local government mélòó wà l'Abẹ́òkúta? North South. Abẹ́òkúta North South, Abẹ́òkúta South. Mo lè ti gbọ́ Ẹ̀gbá local government. Mo ló wà. Ìjẹ̀bú, Abẹ́òkúta, Yewa, mẹ́ta tán kó wá sínú. Àbí? Bẹ́ẹ̀ni. Ẹ lè lọ local government kẹfì Ẹ̀gbá gbà kankan. Á wọ wá lè gbà. Wọ́n wá láti ilẹ̀ Tápọ̀ òṣè Ẹlẹ́gbára. Ogun ló lé wọn bọ̀, ojú Ẹlẹ́gbà òun gbọ́ ni, Òṣàyẹ́nì. Tó bá wá gbólé Abẹ́òkúta ní ìsìn kò sọmọ olóhùn bẹ̀ mọ́. Wọ́n á bá wọn gbé wọn di nǹkan, òun ló ń dà láàmú. Ọdún 14 tí mo ti wọ Abẹ́òkúta rẹ̀. Ọdún kèlò? Ọdún 14 nígbà mo lọ tí mo dé. Ń bò lẹ lọ? Ń wá mọ̀ lọ. Philosopher lèmi, àdàbíyà ni mí, lédè Lárúbáwá àdàbíyà. Mo lọ Mọ́kà lẹ́ẹ̀mejìlá. Mo ṣe lecturer ní Mọ̀dínà lọ́dún 2. Mo ṣe ní lecturer ní Israel lọ́dún 2. So oyè tí mo jẹ́ Amọye. Mélòó lẹ lọ Mẹ́kà? 2. Ẹ ṣe lecturer níbo? Mẹ̀dínà? Ní Mọ̀dínà, ibẹ̀ yunifásitì wa, onírìn àjò ni mí. Ẹ dárúkọ yín bá Alhaji kí lẹ wá ń jẹ́ báyìí? Alhaji Muniru, Adio, Balogun. Yorùbá ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀. Lámúrúdú ó wá láti Mọ́kà
òun ló bí Oòduà. Òòṣà ló wà ní gbogbo Mọ́kà, òòṣà ló ń gbé bọ̀. Nígbà tí wọ́n dé Sierra Leone, Lámúrúdù kú, bàbá Oòduà. Oòduà délé Ifẹ̀, ó bá àwọn èèyàn ń bẹ. Ìjọ mórúkọ wọn Ọlọ́fin-mọ́yìn. Wọ́n wá gbà lálejò. Wọ́n fún un níbi tí ó ti máa bọ òòṣà, tí ó ti wá máa yá òòṣà lọ́wọ́ àbí. Mo fẹ́ bi ẹ́ léèrè, ṣé ẹni tó fún yàn ńlẹ̀ ló nílẹ̀ ni àbẹ̀ni afúnlẹ̀? Mo bẹ̀rẹ̀. Ẹni tó fún yàn ńlẹ̀ ló nílẹ̀. Ìtumọ̀ tán fi ń jẹ́ Ọ̀nílẹ̀ of Ilé-Ifẹ̀. Ọ̀nílẹ̀ kì í ṣe ẹranko, Ọ̀nílẹ̀ of Ilé-Ifẹ̀. Àwọn Ọlọ́fin ló fún Oòduà nílẹ̀. Ẹ wálẹ̀ kì í ṣe Yorùbá, ṣé Yorùbá wà kọ́ nìyí? Haven't spent so much to build beautiful edifice. The next thing to put is quality imported furniture that give you nothing but class, comfort, and luxury that you demand so much. Take a look at this sofa. It's known as Turkish sofa. Look at the dining over there. Check out the ecstasy. Check out the finishing. This is made with nothing but mahogany wood that lasts not less than 10 years. It cannot be affected by termite. In fact, it is fire resistant. Look at this sofa made in UK. Look at the storage. This is very comfy. Look at it, it's bouncing. And when you sit, it sinks in. Oh, check this out. This is what we call royal furniture. The royal furniture is what is in town now. When you put this in your home, it gives you that feeling of luxury. We are located at opposite Zenith Bank, Isale Egba. Distance is no barrier. Our phone number is 0806 259 1058. To love Fimi Interior Furniture is to love top-notch imported quality furniture. Ẹ wálẹ̀ kì í ṣe Yorùbá, ṣé Yorùbá wà kọ́ nìyí ni? Ń bá bọ̀ kí ló ń kẹ́ ẹ lójú. Bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ló ti ń mú mi lára tí Ògúndé sì kọrin àwa Yorùbá ò ọmọ aráyé kí ló ṣe Yorùbá ò ọmọ Oòduà yóò. Nígbà tí Oòduà tó délé Ifẹ̀, ó bá àwọn mẹ́ta kan bẹ̀. Àwọn wo l'Oòduà bá ń lè fẹ́? Àwọn àjèrò wa lọ bá bàbá, àwọn mẹ́ta kan wà lùyọ̀, iná àtọ̀run ni wọ́n. Kí l'Oòduà bí ó lọ́mọ náà láàrán sí náà, ọmọ òrùn láàrán sọ́run. Ẹni àkọ́kọ́ ni Mọ̀bà, Ìgbò, Yíbò. Oòduà bá Yíbò lè fẹ́. Yóò ti yẹ. Kí ló rán sí Mọ̀bà? Ògún. Tá bá fẹ́ bọ̀gún ní àwa ara wa ní Mọ̀bà. Àwa ara wa ní Mọ̀bà. Àpàdé ní Mọ̀bà ṣeré àwo. Kí ló ń jẹ́ Ìgbò? Àkárìgbò rẹ̀ mọ onírọ̀mọ̀ Ìjẹ̀bú kan kó pe rẹ̀ lọ́mọ Oòduà. Kí ló rán sí Ọ̀sanyìn àtọ̀bàláyé? Bí Ìjẹ̀bú ń lọ ṣọ́ọ̀ṣì bó ń lọ máràjì kò ní fi òòṣà méjì yẹn ṣeré. Tó bá dẹ̀ díjọ́ kẹta lé ọ gbọ́dọ̀ wálé wàá tó yàn ojúde ọba. Àbò gbọ́ kí Ìjẹ̀bú pe rẹ̀ ní ọmọ Oòduà rẹ̀. Ẹni kẹta ni Yíbò. Kí ló rán sí Yíbò? Àyìnlálà. Ìgbò sí ò ló di Yíbò. Ìyàwó mélòó l'Oòduà ni? Ìyàwó 7. Ìgbò Oòduà lèmi ti joyè. Bó ni Ìgbò Oòduà yẹn wà? Ilé-Ifẹ̀. Wọ́n fẹ́ Oòduà àfirúbọ ni. Ọ̀rànmíyàn àfirúbọ ni. Àbígbẹ̀yìn kan nínú ìyàwó 7 tó ní ìkan aṣọ. Àbígbẹ̀yìn kan ní ó bí Ọ̀rànmíyàn. Nígbà tí Ọ̀rànmíyàn dàgbà, ogun ló ń jà. Ó wá lọ bá Ìbàrìbà jagun. Ìbàrìbà tó kó ibi tó kó wọn sí náà ń pè ní Yàrùbá. Tó bá ti ń pèrè ní Yorùbá, ẹrú ni. Kí ni ọ́? Tó o bá jí láàárọ̀ tó o kọ́kọ́ rí èèyàn kí ló kọ́kọ́ máa sọ? Ẹ káàárọ̀. Onítọ̀hún wà dẹ́ lọ àgbáyé àní òjìrè bí. Òjìrè bí. Ọmọ káàárọ̀ òjìrè náà. Táwùsá bá jí láàárọ̀ àní ìnákwáná bá gèjì àbá. Ẹ káàárọ̀ òjìrè bí. Bí Yíbò bá jí láàárọ̀ àní kéédú ọdún mà.
ẹ káàárọ̀ ẹ jíire. Kí ni odù Ifá Yorùbá? Torí pé ọ̀rọ̀ bí ìtàn bódù, odù, ó borí àtẹsẹ̀ àpapọ̀ ẹ̀ náà ń pè ní Bíbélì, ìlérí. Ọ̀rọ̀ ó bí ìtàn bódù, odù borí àtẹsẹ̀ àpapọ̀ ẹ̀ náà ń pè ní Korean, Kismen, ìrọ̀rẹ́, ìrọ̀sì inú Kùránì. Ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí sọ nǹkan ẹ lọ wo gbogbo àwọn oníṣọ́ọ̀ṣì àwọn ọmọ yẹn ti sọ di bùtẹ̀bùtẹ̀ gbogbo táwọn bá Ìfákẹ́yẹ, Ọ̀ṣúnrìndé, Ògúntádé, Ọ̀jẹ́kúnlé, Ọ̀jẹ́bí, Abioro, Abioye, oṣooṣì wínà. Ta ni wínà? Ògúndípò ló di oyè dípò. Ọmọ òmù àrán ni Kàrímù ni bàbá ẹ̀ jẹ́. Òun jẹ́ Dáúdà. Wọ́n sọ Dáúdà di Ògúndípò. Ṣètìyẹ ọmọ òmù àrán ni ọ̀dọ̀ bàbá Làwán ní Òṣòdì ló ti gbowó owó rèdí. Tábàlẹ̀ yẹn ṣe tẹ́ríbíà kí nìyẹn. Ó wọ gbódù, ó ń sùn, ó jáde ń gbódù. Tábàlẹ̀ yẹn ṣe tẹ́ríbíà kí ló ń jẹ́ ṣéwù. Ògbóni ògbóṣẹ̀ṣẹ̀. Ògbóni ògbóṣẹ̀ṣẹ̀. Lọ́bẹ̀rẹ̀ o. Ìmọ́lẹ̀ làlájì Ádámọ̀ ń pè. Ọmọ ẹ̀ tó jẹ́ àléfà ní ó wá gbọ́dọ̀ mí tirẹ̀. Àbíbù ẹ lè pe láàfà kó dá lọ, ẹ lè pe ṣéwù kó dá lọ. Mudir olùkọ́ àgbà. Tájùlẹ̀ Adabi, Tájùlẹ̀ Mọ́mìnì, Ìdásálátì, Bàbá Kamali, Ádámù, Abẹ́òkúta ní wọ́n dé sí lágboolé wa. Ọjà àgbò tó rí yẹn, orírun gbogbo Abẹ́òkúta ni. Ìjọ kan yóò tó fi gbòòṣà. Ọjà àgbò ló wà, èmi mọ̀, bàbá mọ̀mọ̀, onígunukọ. Méjì tó. Yàrá kan kù ní Abẹ́olúmọ yẹn nísì. Onójẹ́ ń tó lè wọ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ pamọ́. Gbàgùrà ìgbà irun mọ́lẹ̀ òní kábíyèsí ń ṣe. Ẹ̀rìn nù àbí àwọn ọmọ ìgbàgbọ́. Ẹ̀dá ó gbọ́dọ̀ tán sí ọ̀nà mẹ́fà. Ẹ̀dá gbọ́dọ̀ tán sọ́nà mẹ́fà. Ìyẹ́ bàbá tó bí yẹ àti ìyá tó bí yẹ ìtàgbẹ̀nù. Bàbá ẹ̀, ìyá tó bí bàbá ẹ̀, bàbá tó bí ìtàgbẹ̀ni. Ẹ̀ta àtẹ̀ta ńkọ́. Ó di mẹ́fà. Ìwà rẹ̀ fà ni wá. Nàìjíríà kí ni ìwà rẹ̀ fà? Kúránì, odù Ifá, ẹ̀rìndínlógún, ó ti di 6,666. Bàbá ìpìlẹ̀ wa Ifá ni ọ̀dùgbọ́rọ̀ mi. But ẹ̀rìndínlógún la bá wálé ayé. Omi ló wà ní àràfáàtì ibi ojú ayé nìyẹn. Àlẹ́kà mẹ́rin ló wà Míkáílù, Àsàráílù, Àsàráfílù, Jibril. Àbí? Wọ́n wá pín sí mẹ́rin 4 times 4, 16. Tá ń kọ́kọ́ wá Ọ̀rúnmìlà. Nínú Bíbélì à ń pè ní Gabriel. Nínú Kùránì à ń pè ní Jibril. Ó bu yẹ̀pẹ̀ sọ́wọ́ ọ̀tún mẹ́jẹ sọ́wọ́ òsì. Orí omi níbi àràfá yẹn ó dẹ̀ dálẹ̀. Ó tẹ̀ ní èjì ogbè. Ó dẹ̀ du ẹ̀dì ẹsẹ̀ àtà ilẹ̀ dé, igi dé, ẹranko dé, gbogbo nǹkan jẹ́. Lẹ́yìn 40 ọdún la tó dáwọ́ ènìyàn. Àdámú dámọ̀, àmọ̀ la fi mọ̀ wá. Níbo nílé Ọlọ́run? Ó mọ̀ láàárọ̀. Kì í ṣe sánmọ̀. Ọ̀run ibi Ọlọ́run gbére. Torí pé ẹ̀mí ni Ọlọ́run. Bí ìwọ kò ti lè rí ni, ó rí ọ, ó mọ gbogbo, ó sì lè ṣe gbogbo. Torí bá ti kú òlọ́run, kò sẹ́mi lára èèyàn mọ́. Fẹ́fẹ́ pẹran ọrùn, fẹ́fẹ́ pààyàn ọrùn, àbí iṣẹ́ ọ̀run yóò omi ló wà mẹ́. Méje lẹ́ẹ̀kìnìkan. Ọrùn. Bájú ọ̀bà ṣe pé Ọlọ́run wà lára mi ò lè sọ̀rọ̀. Ẹ̀yin lè fa àbọ̀dé ìwé nìyẹn. Àbọ̀dé ìwé. Iṣẹ́ mẹ́rin náà ń fìwé ṣe. Tíṣà, lọ́ọ̀yà, journalist, accountant,
bíbélì ṣépèlé wọn kùránì ṣépèlé wọn odùfà ṣépèlé wọn. fún iṣẹ́ tó ń fìwé ṣe ṣé ká máa kàwé ni. gbogbo ilẹ̀ ṣe Boko Haram alul kitabi wal mushrikina mufakina atata tiya oliba rasulu minallahi yatiluna gbogbo amẹ́rẹ̀ ló ti tẹ́ báyìí. níbo ni tíṣà fẹ́ wà ní tí ó ti tẹ́ ẹ wọlé ìwé tíṣà kì í ṣe pé wọ́n fi ń pawó jọ lọ́ọ̀yà gbogbo yín mọ̀ pé rọ́ ni ẹ̀ bí a ṣe tẹ́ journalist ẹ̀wọ̀n tó wà lórí òkè ẹ̀wọ̀n tó wà sálẹ̀ ngbà tẹ̀yìn journalist tẹ̀ di pé kìnìkan ẹ̀mú wá ẹ̀ǹgbówó lọ́wọ́ olè ẹ̀ǹgbówó lọ́wọ́ apààyàn ẹ̀ǹgbówó lọ́wọ́ accountant olè paraku ni ṣebí báàgì láàdì mọ́ ẹ̀ láti gbowó àná tẹ́gbẹ̀yìn àwọn tẹ̀ ṣe fi ń ṣolórí ní west teacher lawyer journalist accountant èrè wọn náà wà wọn. gọ́fúnà kan ṣo tó ṣì dá ní Ògùn Daniel ẹnjìnírì dẹni olóṣì dájú. àmọ́sùn nǹkan. ṣáà. pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wá rí lórílẹ̀ Nàìjíríà yìí àti mọ̀tẹ́yìn ní kí lẹ rò pé ojú ọ̀nà àbáyọ tí gbogbo nǹkan máa fi wà létòlétò. ohun tó yẹ ká máa wá kì í yẹ ká máa pẹ́ Tinubu ò dáa ẹni tó bá wà Nàìjíríà lónìí tó bá jí tó bá ṣàdúrà tán kó sọ pé ìwọ Ọlọ́run àsìkò Tinubu Ọlọ́run má jẹ́ ń tọrọ jẹ o Ọlọ́run ṣàánú mi ò jókòó ti Tinubu má ṣe pé fún Tinubu mọ́ ìránṣẹ́ Ọlọ́run ó lé mi lókàn ẹ̀sà nígbà tí Ṣàngàrí wọlé kí ló fi win 12/2 ló fi win ní 19 state ló wà gbà 12/2 àbí ń bàbá Ṣánjọ́ wọlé àkọ́kọ́ kí ló fi win 2/3 30 state ń bò wọlé ẹ̀kejì náà 28 state àbí kí ni Yar'Adua fi win 28 state kí ni Jonathan fi win 26 state 2/3 38 kí ni Buhari fi win 18 state half wọ́n ti ń gbèjẹ́ pé wọ́n ti gbé Buhari ló dájú òun ló lè ṣe gbogbo tẹ̀ ṣe ẹni bá fẹ́ gorí àfikún tẹ̀lé kí ni Tinubu fi win ní president 1/3 àwọn àlò high number wọ́n fi kún number yẹn náà níjọ́ tí wọ́n máa dìbò primary Àtíkù ránṣẹ́ sí mi. ta lè láti kó ránṣẹ́ sí. èmi. wọ́n ránṣẹ́ sẹ́yìn. Àtíkù ọmọ ohun tó ṣe ni Àtíkù Musa Yar'Adua ló tọ́ Àtíkù òun ló fi sí nation tó fi di controller gbogbo controller mẹ́fẹ̀ẹ̀fà tó wà Nàìjíríà kò sí tí ó mọ̀ ọmọ Ìjẹ̀bú yìí ó wà ní controller àfàpẹ́ èmi là fẹ́ àwọn. ṣe tún ṣiṣẹ́ àfa báyìí. bàbá ẹ jẹ́ ká sọ kí lójútùú yẹn. ojútùú ní nǹkan mẹ́ta ni ní 2005 nígbà tí wọ́n ní ọ̀nà àbáyọ ṣó ti yé yín ó láti tán bá ti skul pa torí pé òun ló dá ẹgbẹ́ òkùnkùn lẹ̀ kí náà lè fi dálẹ̀ nítorí pé ọmọ olówó ń ráìdì àwọn. ṣé kàn ti skul pa lójútùú ń sìn. ó ti tìpa ọ̀rọ̀ pé ní á tìpa kọ́ ìjọba ò finance education mọ́ ń bọ̀ lọ́wọ́ Boko Haram tí wọ́n dálẹ̀ gbogbo ilẹ̀ ṣe. èmi ò ṣe wí. ohun tó ń ṣe gan ojútùú ni pé kóníkàlùkù wo padà sílé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ká mú ọmọ lọ́ọ̀yà ọmọ oníṣègùn ìpìlẹ̀
bọ̀ bàbá tá a bá ní ká padà sí ìpìlẹ̀ ń sìn ayé ti lu jára íńtánẹ́ẹ̀tì ti wà. íńtánẹ́ẹ̀tì kó túbọ̀ fọ́ kẹ́rí kẹ́ tó wá mọ̀ pé ilé làbọ̀. sinmi oko. ṣé kò ti fọ́. ó ti fọ́. ọmọ wo ló lọ London tó lọ Amẹ́ríkà tí wọ́n ti dá Liberian mélòó ni wọ́n dá padà ní nǹkan tí lọ́sẹ̀ tó kọjá lọ 84. ó dá bàbá béèrè kan wà tí mo fẹ́ béèrè lọ yín ẹ sọ̀rọ̀ kan sì ń pa àfa àtúnní mo fẹ́ ní ṣé ẹ lè fún àwọn kan ní àṣírí ọ̀rọ̀ téèyàn fi ń gbélé ayé. ó ṣeun olórí ṣọ́ọ̀ṣì kí ni a ti ń pè rẹ́fúrẹ́ǹdì kí ni tó mọ rẹ́fúrẹ́ǹdì àlùfáà àjọ kéèyàn tó di lè máàmù kí ló máa wọ́lá. aṣàfààná. ilé ìwé wo ló ga jù yunifásitì UNIVERSIT ó yàtọ̀ mẹ́ unit nǹkan tá a kó pọ̀ Ifá city ìlú ìmọ̀gán ní Ifá. bàbá dé o. ó dàrú. bàbá ẹ máa gbọ́ ṣáṣírí yẹn wà lọ́wọ́ yín. àṣírí náà mo ní. ẹ má mi ìfẹ́ kẹ́ ẹ tu tán ṣó wà. ó wà. ẹ fáwọn èèyàn nọ́mbà yín. bàbá mi ò ń polówó ọjà. bàbá yín á túbọ̀ dálẹ̀. àtúnṣì kàn sí yín gbogbo ìbéèrè táwọn èèyàn bá ní ẹ lè fi sábẹ́ comment section yẹn àtúnṣì máa padà rí bàbá láti tún gba ọgbọ́n àti ìmọ̀ torí nǹkan tá a fẹ́ sọ pọ̀ ṣùgbọ́n mo kàn ní ká kọ́ fi lè bẹ̀rẹ̀ ni bàbá yín á dalẹ̀ sà. n tó kù tẹ́ máa ṣe ní ìsìn ẹ̀yin oníròyìn bó lè fẹ́ polówó ọjà tó bá ti gbó ẹgbà bí kinní kan bá pọ̀ òun náà ló pọ̀ àìwá gbowó orú ẹ̀ ó fi nǹkan ń fowó ẹkún jẹ̀rín òun ló dé ní ìsìn. confam no shop nọkù ọwọ́ bàbá gbó kí ló dé. kásìmọ́tì yéélélè babaláyé lọ sí gẹ̀gẹ̀ kẹlẹ́dì gbàǹgbà àtàgbà àtọmọdé kájọ wọn gbẹ̀tọ̀ yóò. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.